gbogbo ẹ̀yin ará Ìwó àdánwò ńlá ló dé bá yín tẹ́ ọ̀rọ̀ kí náà ti pokọ àwé dìdìrín dìgbòlugi Ìwó yìí tó pera ìjọba kàkà kó Olúwo pà fún ẹ̀ mọ́ ó tún wá kó fún rẹ̀ jáde pé fún mi láì sí àpèrè Ìwó yẹn bóyá lo bá jámọ̀ kankan nú ayé wọ́n dàpọ̀ mọ́mọ́tọ́ láti jẹ́ kó wà lórí àpèrè àmọ́ ìṣe ẹrú yẹn ò kúrò lára ẹ̀. Rasheedi Iwo is a total disaster to the Yoruba race. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbọ̀ngàn mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn odi gbogbo tẹ̀tún tí láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tí a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ṣàlàfíà ni gbogbo àmú kí wá ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́ ọmọ ọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ̀lẹ́mi lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àrò oníbò ẹja kike ọkàsà nílẹ̀bẹ̀ èmi lọ́mọ bá lù fún aláyémọ̀ rẹ̀ ọmọ nílẹ̀ kẹyìn ọmọ nílẹ̀ kẹṣẹ̀gì kí ni tájọ fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ kí náà ti pokọ àwé dìdìrín dìgbòlugi Ìwó yìí tó pera rẹ̀ lọ́ba látilẹ̀ èmi ò pé Rasheedi ní ìpè lọ́ba torí pé látilẹ̀ ni mo mọ̀ pé àwọn Ìwó wọ́n ti ṣèyàn wọ́n ti sí èèyàn fi sí orí àpèrè bí ò bá rí bẹ́ẹ̀ ni kò ní máa ṣe gbogbo wọ́nranwọ̀nran tí ń ṣe káàkiri yẹn kò ní máa ṣe bálabàlá tí ń ṣe káàkiri àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá pèèyàn ní abì fún rádaràdà ṣe ní pà fún ẹ mọ́ kàkà kó Olúwo pà fún ẹ mọ́ ó tún wá kó fún rẹ̀ jáde pé fún mi rèé mi mọ̀ tí Ọ̀ṣun state government tí wọ́n ń wò dé sìn bóyá torí pé wọ́n wá vote fún 2026 governorship election bóyá ló ti jẹ́ kí wọ́n gbégbésẹ̀ ní kò yé mi torí irú ọ̀gbẹ́ni Rasheedi àbí kí ló pọ́pá rẹ̀ kò yẹ kí irú ẹ̀ kó wà lórí àpèrè ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ará Ìwó àdánwò ńlá ló dé bá yín tẹ́ mọ̀ o àdánwò ńlá òun ló dé bá yín kéèyàn sì máa fi orí adé wọ́lẹ̀ báyìí ó mà ṣe o òwe àwọn bàbá wa ni wípé ilé tá a fi tọ́mọ ìrì ní wò ẹ ti fi tọ́mọ lé níwò ẹ ti fi mọ palace ìrì tí wá ń wo báyìí àṣírí ọba yín tẹ́ ẹ pè lọ́ba yín oní tú káàkiri sí gbogbo àgbáyé ẹ̀yin náà imagine kéèyàn mọ̀ ní tìjú kéèyàn sì lè lanu sọ pé odidi ìwọ tán ń pè ní kábíyèsí tán ń pè bẹ́ẹ̀ torí mi ò lè pè bẹ́ẹ̀ you are just a normal person àmúgbó fraudulent human being gbogbo atrocities to perpetrate pátápátá both in the country and outside the country gbogbo pátápátá ló ti hàn síta Olúwo wá gbogbo ọ̀nà láti cover shame ẹ̀ o tó wá ní làákàyè láti cover rẹ̀ kàkà kó wá fi làákàyè cover rẹ̀ kó mọ̀ pé ó ti ṣe tí ò yẹ kó ṣe kí ẹ kó dúró tì ẹ kó dúró gbà ẹ́ tì ojú òtún wá gbà ẹ́ tì ṣe lò tún wá kóra rẹ̀ tàbí ọmọdé mẹ́jọ ìwọ tó mọ̀ wípé wọ́n ní ẹni tó ṣe kíní kan ni kì í sọ̀kò sórùlé ìwọ tó mọ̀ pé ó ní ẹbọ lẹ́rù tó pọ̀ tó jẹ́ pé láì sí àpèrè Ìwó yẹn bóyá lo bá jámọ̀ kankan nú ayé Ọlọ́run tún wọ́n lo Arẹ́gbẹ́ṣọlá ó tún lò pẹ̀lú Chief Justice tó ń fẹ́ ń gbà náà ó tún wá lò ó tún gbé ọdé
ààyè yẹn pẹ̀lú jẹgúdújẹrá gbogbo àwọn tó ń gbàbọ̀dé náà kágbà àti directly indirectly either crook or 419 ó sáàdórí àpèrè yẹn either crook or 419 ó dórí àpèrè yẹn ọwọ́ dórí àpèrè yẹn nìyẹn tó yẹ kó wá ṣe làákàyè kó wá ṣe kí ni kó para rẹ mọ́ pẹ̀lú gbogbo àwọn àdánwò atrocities tó ti create sílẹ̀ tẹ́lẹ̀ tí ó fẹ́ díẹ̀ síta kó wá gba kámú kó jòkó jẹ́ ó wá ń ṣe bálabàlá àsóòtọ́ lóru àwọn àgbà tó ní ọmọ ìjẹbẹ̀rí ṣe ní máa ń jákò áyà ọmọ ìlẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá gbé sórí ẹni àbí rẹ̀ gbé sórí bẹ́ẹ̀dì yóò sì rápadà náà yóò rápadà bọ́ọ̀lẹ̀lẹ̀ náà ni bẹ́ẹ̀ bá da ọmọ ẹrú tẹ́ bá dà pọ̀ mọ́mọ́tọ́ iṣẹ́ ẹrú yẹn ò ní kúrò lára ẹ̀ ìtí ń ṣe Rasheedi nìyẹn wọ́n dà pọ̀ mọ́mọ́tọ́ láti jẹ́ kó wà lórí àpèrè àmọ́ iṣẹ́ ẹrú yẹn ò kúrò lára ẹ̀ onáfi máa ń ní once a thief is always a thief thief yìí olè tó jà gbogbo wa jàgídíjàgẹ́ gbogbo àwọn mugbó à ń ṣe fraud tó ń bẹ ní ara ẹ̀ láti ilẹ̀ kò kúrò bẹ́ẹ̀ wọ́n náà fi ní ká máa sọ níta máa ṣe nígbà ìwé torí pé tá a bá ṣe nígbà ìwé ni ó bá yẹn dàgbà mo ti ní ìní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Olúwo mọ́ torí pé tá a bá ń sọ nígbà tá a tún fún ní popularity sí ni tá a bá ń sọ nígbà tá a kàn tún pọ́n lé ni he is a nobody he is a nuisance Rasheedi Iwo is a total disaster to the Yoruba race. Ẹ̀tùtù gbọ́ Rasheedi Iwo is a total disaster to the Yoruba race. Láti ìjọ tí àwọn lọ́balọ́ba ti ń jẹ ọba tí àwọn olóyè ti ń joyè ìran Yorùbá àtẹ́bà ìrí látọwọ́ nuisance kan tí wọ́n pè lọ́ba gbogbo àwọn tó aṣọ ṣéètì mọ́ pátápátá gbogbo wọ́n wá sun kú sẹ́yìn fún wọn ò fẹ́ ní sún sẹ́yìn fún ta ló fẹ́ kán kí mọ́ wèrè tàlẹ́ntọ̀ tó fẹ́ kán kí mọ́ wèrè wọn ò fẹ́ ní sún sẹ́yìn fún Ẹlẹ́gùṣì tó introduce ìyàwó tó lékòó lé tó bímọ fún tó lékòó lé tó introduce ẹ̀ sí òun ti sún sẹ́yìn fún kò bá rìn mọ́ ìgbà tó kọ́kọ́ jọba ṣe bó jọ rìn ni ó sún sẹ́yìn fún nítorí pé orí pélé yóò bà reputation jẹ́ ó sún sẹ́yìn fún Olúwo yìí ó gba mọ́tò lọ́wọ́ Ọọ̀ni Adéyẹyè wọ́n rò pé èèyàn gidi kan ni nígbà náà àmọ́ àti ilẹ̀ àwọn kan wà fẹ́ pé Olódùmarè fún ní ojú inú tẹ́ pé tá bá wòran àmọ́ mọ̀ tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àmọ́ mọ̀ tó lè bí àwa tí wọ́n sàkún á ti mọ̀ pé eléyìí Rasheedi kò lè jẹ́ ọmọ rẹ̀ ọmọ lẹ́lẹ̀ ní tí wọ́n tẹ́ ní fún dìdìrín wà jáde nínú Ìwó yóò wà dó lórí mọ́tò nígbà tí ń campaign nígbà tí gómìnà fẹ́ campaign àbáwọn olóṣèlú wá bọ̀ yóò àmọ́ pín owó wọ́n 1,500 1,500 àwọn ọmọ ìjẹ́bẹ̀rí àwọn ọmọ ṣe o 1,500 tí wọ́n pín fún wọn lórí mọ́tò tí pín fún àwọn ọmọ Ìwó ó ti wá jọ wọ́n lójú ni pé wọn ò ronú pé nǹkan kan bẹ tí ń jẹ́ development wọn ò ronú pé nǹkan kan bẹ tí ń jẹ́ orúkọ ìfi wọ́n gbókùn káàkiri ó wá sọ ogun wọn do ní báárà ó sọ gbogbo àwọn ọmọ ìlú ẹ̀ ó sọ wọ́n do ní báárà inú wọ́n sì ń dùn ṣíọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ìwó ẹ lọ fúnra yín nílò àkáyè ẹ mọ̀ pé ẹ ti sí èèyàn sórí àpèrè kí Olúwo jáde mọ́ lẹ oh God kábíyèsí bàbá wọn lórí aládé gbogbo ojú òní tì í àwọn nuisance kan dápẹ́ra wọn láwọn ọmọ Ìwó dápẹ́ra wọn ní kíní kan Ìwó wọ́n ń retí kí olórí aládé gbogbo ó jáde wá sọ̀rọ̀ pẹ̀lú tani fún tani reply tani irú
kí ni báwo ló ṣe jọra wọn nínú ipò ẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ nínú owó ọlá ẹ̀ sínú ẹgbẹ́ làákàyè ṣe Rasheedi tiẹ̀ ní làákàyè tiẹ̀ ni gbogbo nǹkan pátá ni ọ̀ní fi jù í lọ bẹ́ẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ kọ̀ olórí aládé gbogbo náà lólórí aládé gbogbo òun ni ọba gbogbo àgbáyé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ gbogbo bí tó bá ti ń jẹ ọba lágbàáyé tí wọ́n ti ń jẹ ọmọ Oòduà lágbàáyé Ọọ̀ni Ifẹ̀ àdìmúlà òun lórí gbogbo wọn. Aláàfin Ọ̀yọ́ ní dùn mí fún jù ọ̀rẹ́ ni bá ṣọ̀rẹ́ Aláàfin Ọ̀yọ́ wọn ààrẹ ni bá ṣọ̀rẹ́ wọn ọ̀rẹ́ ni bá ṣọ̀rẹ́ àmúgbò Ìwó ló wá kù kò sókọ tí ó pẹ́ rẹ̀ tán Emir of Ìwó Aláàfin Ìwó ọmọdà kí èèyàn gbọ́n o ẹni tí èèyàn bá fi èrú gbà náà tẹ́lẹ̀ gbọ́dẹ̀ ti rò pé yóò rí àwọn orúnmọlẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ àwọn orúnmọlẹ̀ wọn náà ṣiṣẹ́ ti bá ti pẹ́ ó wá sọ ọmọ rẹ̀ ní Odùduwà ó sọ ọmọ rẹ̀ ní Odùduwà kò sì fún àpèrè Odùduwà lé ó sọ ọmọ rẹ̀ ní Odùduwà kò sì fún Odùduwà lé gbogbo ẹ̀dá tó bá ti ń tẹnu bá orírun ẹ̀ pé orírun ohun kìníkà tí bá ti ń tẹnu bá orírun ẹ̀ ọmọ àlè ni Rasheedi Iwo ọmọ àlè ni ẹ́ gbogbo ẹni tí bá ti ń tẹnu bá àpèrè Odùduwà sẹ́ tí ń tẹnu bá àpèrè orírun ẹ̀ ọmọ àlè ni nítò ń sọ àpẹẹrẹ àkànbí nítò ń sọ ni pé ọmọ àlè o ní ọ́ ní pé o ti fọwọ́ gún Odùduwà lójú o ti fọwọ́ gún bàbá rẹ lójú o sì sọ ọmọ rẹ lódùduwà ó wá fi ọwọ́ gún bàbá rẹ lójú dandan ní káà náà fọwọ́ gún ọ lójú gbogbo ẹni tí ò bá ti lè pọ́n àpèrè tí àwọn bàbá yẹn ṣiṣẹ́ lẹ̀ tí wọ́n gbé kalẹ̀ àpèrè yẹn lé àwa náà ní pọ́n ẹlé wàá máa yẹ̀yẹ́ ẹni ó lè bọ́ sórí afẹ́fẹ́ kó wọ́n máa tẹnu àbùkù bọ́ olórí aládé gbogbo káwá sì lájúlẹ̀ ká mọ̀ wọ́n ràn á sọ fún ẹranko ní ẹ́ òye lẹ́ni tí pọ̀ lórí àpèrè ọba Council of Obas gbogbo ẹ̀yin Council of Obas Ọ̀ṣun State ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àkànbí ó nìkan ò lè lágbára ju gbogbo yín lọ ó nìkan kò lè lágbára ju gbogbo yín lọ mi lè rí gáàdì ẹ̀ láyéláyé gẹ́gẹ́ bí ọba kí wọ́n pàdé irú Olúwo irú Rasheedi kí wọ́n pàdé kí wọ́n mọ̀ dọ̀bálẹ̀ pé kábíyèsí Ọlọ́run ní jẹ́ ẹjẹ́ mọ́ tá ń ṣe ẹ̀pẹ̀rẹ̀ ayé wọlé tẹ́lu Olúwo ò lè ẹ́và jẹ́ ọba fún àwa yìí títí nígbà míì ìdẹ́tù láǹfààní àti pàdé mi lórí ètò òrùta pè ní ìràpadà ọmọ Yorùbá ọmọ ọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.